mà tún gbẹnu tán ìròyìn àgbọ́gbìnkẹ̀ onígbó paraku oníṣìná pọ́nbélé àti onínàbí ayérayé ni ìyàwó mi o. mo kó sínú agbami ìfẹ́ odò òfẹ́ sì gbé mi lọ pátápátá. àwọn actor 20 àtẹyọkan 21 làwọn tó ń báyàwó mi sùn. gbogbo nǹkan tí mo ní kí n tó fẹ́yàwó mi pátápátá ni mo gbé tà tán. àwọn àlè ìyàwó mi tún wá ń dúnkookò mọ́ mi wọ́n náà wọ́n fẹ́ pa mí dànù ni. Ẹsábọ́ọ̀dù dẹ̀ kìlọ̀ fún mi tó èmi ni mi ò gbọ́. àṣé ajá tó máa sọnù lọ́rọ̀ mi kò ní gbọ́ fèrè ọlọ́dẹ. gbajúgbajà ọkùnrin ìlú mọ̀ọ́ká ọmọkùnrin adẹ́rìn-pòṣónú skitmaker Ganiu Kẹ́hìndé Mọ̀rúfù tí gbogbo ènìyàn mọ̀ sí Ìjọba Lande ó ti tú àṣírí pẹ́ẹ́rẹ́pẹ́ẹ́rẹ́ àṣírí ìkọ̀kọ̀ àgbọ́kọ̀hà nípa ìyàwó ẹ̀ àti ìgbéyàwó wọn. ẹ̀yin tèmi welcome to Tatafo Naija Yoruba where gist and news no dey hide. If e dey hot we dey bring am. Today na one hot matter we carry come again o. Oya make you sit down jejeje dey enjoy am. Abeg make you no forget to subscribe to this channel and drop your comments. níbẹ̀rẹ̀ ọdún 2025 tá a wà yìí gangan ní gbajúgbajà adẹ́rìn-pòṣónú skitmaker Ganiu Kẹ́hìndé Mọ̀rúfù tí gbogbo ènìyàn mọ̀ sí Ìjọba Lande ó mà ti pàtìjútì ó bọ́ síta gbangba ó ṣàlàyé àwọn pìtìpìtì ìṣòro tó kojú nínú ìgbéyàwó ẹ̀ bí ìyàwó ẹ̀ tó fẹ́ ní ṣùlọ́kà ṣe kọ̀ sílẹ̀ tó sì kó jáde ní ọjọ́ kejì oṣù kínní ọdún 2025 tá a wà yìí gangan ni o. ọmọkùnrin náà ṣàlàyé bí ó ṣe jẹ́ wípé inú ìbànújẹ́ inú ẹkún àti inú ìpayín keke lòun ti ṣe ọdún 2025 tá a wà yìí o lásìkò tọ́gọ̀ọ̀rọ̀ èèyàn ń ṣọdún tiwọn pẹ̀lú ìdùnnú àtayọ̀. ó ní mi ò tètè mọ̀ wípé àmúgbó ayé oníṣìná onínàbì òun nìyàwó tí mo fẹ́ sílé. Ìjọba Lande ní àwọn actor tí wọ́n jẹ́ Nollywood actor tá a tún jọ ń ṣiṣẹ́ kan náà 21 ni mo mọ̀ tí wọ́n ń báyàwó mi sùn pẹ̀lú ẹ̀rí tó dá mi lójú gbangbangba. Ìjọba Lande ní ọmọbìnrin yìí ó sì fi wà àgbèrè tiẹ̀ ó sì fi bà tòun jẹ́ pátápátá. ó lànà ó tún kó infection lára ọ̀kan nínú àwọn àlè ẹ̀. èmi ni mo tún sanwó treatment àwọn méjèèjì. àwọn tí mo mọ̀ dáadáa tí mo tún dọ̀bálẹ̀ fún tí mò ń gbé sáárá fún nínú àwọn tá a jọ ń ṣeré nínú industry Nollywood tí mo mọ̀ tí wọ́n mọ̀ mí díjúdíjú àláwọn ni wọ́n tún rún yàwó mi ni wọ́n tún gún yàwó mi wọ́n fọ́ kùnàkùnà ni. ọ̀nà dà tólúwa rẹ̀ ò fi ní pírọ́blẹ́mù. níbẹ̀ ni ọmọkùnrin náà ti wá dárúkọ ọ̀kan nínú àwọn gbajúgbajà òǹṣèré Nollywood wa tóun náà jẹ́ adẹ́rìn-pòṣónú tí gbogbo èèyàn mọ̀ sí Babátúndé Bernard Táyọ̀ eléyìí tí àpèjẹ rẹ̀ á tún máa jẹ́ bàbá tí. bó ṣe jẹ́ wípé òun náà nípìn ó dẹ̀ kọ́ntiribúùtù dáadáa sí bí ìgbéyàwó òun ṣe bàjẹ́ bó tó forí ṣánpọ́n pátápátá. àmọ́ ṣùgbọ́n ó rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ wọ́n ló yẹ kí bàbá tí náà kó jáde o kó sì dìbọ́ǹkì ọ̀rọ̀ tí Ìjọba Lande tó sọ yìí. àmọ́ títí di bá a ti ń sọ̀rọ̀ yìí ni bàbá tí kò tí ì sọ ohunkóhun lórí ọ̀rọ̀ àti ẹ̀sùn eléyìí tí Ìjọba Lande tó fi kàn án. Ìjọba Lande Ganiu Kẹ́hìndé ó ní ìyá mà jẹ òun o. àní ọmọ kékeré kan ọmọ àdúgbò tí ò tó òun rárá ló jẹ́ wípé ó kọ ẹnu ìfẹ́ síyàwó òun lọ́jọ́ tó kọ ẹnu ìfẹ́ síyàwó òun gangan ọjọ́ náà ló gbaṣọ oge lára ìyàwó òun. àbámọ̀ ńlá ló jẹ́ fún mi wọ́n sì kìlọ̀ fún mi èmi ni mi ò gbọ́. màmá Ẹsábọ́ọ̀dù ó kìlọ̀ fún mi tó ó pariwo fún mi tó ṣùgbọ́n mo kọtí ikún ni o nítorí pé ìfẹ́ ti rúbò mí lójú pátápátá. wọ́n ní èèrà mi ti gbé nǹkan tó jù ú lọ. ó mà ṣe o. Ìjọba Lande ó ní ọ̀rọ̀ òun wá dà gẹ́gẹ́ bí ẹni tó rẹ̀dì yá àgbébọ̀ lọ́jà ni o tó wá ń dunnú tó ń jó tó ń yọ̀ ṣẹ̀ṣẹ̀ ṣó pamọ́ re ṣó yé dáadáa ńlọlọ́wọ́ rẹ̀ ló gbé tó tà á dànù sọ́jà. ó ní mo ṣẹ̀ṣẹ̀ wá gbà ní o wípé àwọn obìnrin tí wọ́n bá ti bímọ rí tí wọ́n ń pè ní single mother púpọ̀ nínú wọn ni ò sáǹfààní kankan lára wọn nítorí pé ìyàwó mi yìí ó ti bímọ méjì ọ̀tọ̀ọ̀tọ̀ fọkùnrin kan kó tó di wípé mo fẹ́ ẹ. ẹ wo ọmọbìnrin yìí fìyà jẹ mí gan ni o. àní odindi oṣù mẹ́jọ 8 months gbáko ni ò fi gbà kí n súnmọ́ òun rárá bí n bá póyá yóò pòun ò ní òmóònù
òun ò ní hòmóònù ni o, mo tún wá ń sáré káàkiri láti ra àwọn nǹkan tí ó jẹ́ kára rẹ̀ kó tún máa gbé fúkẹ́ kó máa gbá yagiyagi, kò tún lò ó kí n tó mọ̀ àṣé wípé inú ilé tó bá kèmí àti ẹnìkan lòmóònù rẹ̀ kì í ṣiṣẹ́ lọ́dọ̀ tèmi, tó bá dé ta tán hòmóònù ẹ̀ ó máa ń ṣiṣẹ́ dáadáa ni. Nígbà tí mo tún wá sọ fún un pé kí ló dé tí hòmóònù rẹ̀ kì í fi ṣiṣẹ́ lọ́dọ̀ mi tó jẹ́ pé ìta gbangba tó o bá dọ́dọ̀ àwọn àlè rẹ̀ ní tí máa ń ṣiṣẹ́, ó tún wá ń sọ fún mi pé ó ń ṣiṣẹ́ náà nìyẹn. Ìyá mà jẹ mí o, ó mà ṣe o. Ìjọba Lande ló ń ṣàlàyé pẹ̀lú ìbànújẹ́ ọkàn bójú ẹ̀ ṣe pọ́n kokoko tó sì ń sunkún kíkorò bó ti ń ṣàlàyé gbogbo àwọn ìpèníjà àti ìpòrúru tòun ti pìtìpìtì eléyìí tí ó kojú nínú ìgbéyàwó ẹ̀. Lande ló wá parí ẹ̀ wípé tá a bá ń sáré ká má tẹ́ tólúwẹ̀ bá ti wá tẹ́ eré ká má kú gbà ló kù téèyàn ó máa sá. Oníṣẹ́ rí bóun ti wà yìí, òun ti sáré kóun má tẹ́ títí ṣùgbọ́n ọmọbìnrin náà ti tẹ́ òun nílé, ó ti tẹ́ òun lájò, eré kóun má kú lòun ń sábà yìí. Eléyìí tó bà òun nú jẹ́ jù tó jẹ́ pabambarì ẹ̀ gan ni wípé àwọn àlè ìyàwó mi tí wọ́n gbàyàwó lọ́wọ́ mi wọ́n tún wá ń dúnkokò mọ́ mi wípé àwọn ó pa mí dànù ni, ẹ dákun ẹ gbà mí o. Láriwo tí Ganiu Kẹ́hìndé Mọ̀rúfù Ìjọba Lande ló ń pa fún gbogbo ọmọ Nàìjíríà báyìí. Ẹ wá máa gbọ́ oríṣiríṣi àmọ̀ràn àti àtẹ̀jíṣẹ́ ńlá àwọn ọmọ Nàìjíríà pàápàá àwọn tí wọ́n jẹ́ olólùfẹ́ Ìjọba Lande ni wọ́n ti fi ń ránṣẹ́ sí i wípé Ìjọba Lande ó nílò àwọn tí wọ́n wà ní sàkáání rẹ̀, àwọn tí wọ́n máa ṣúgbà rẹ̀ lọ́wọ́lọ́wọ́ tá a wà yìí o, kọ́mọ ọkùnrin náà kó má lọ ronú pokùnso nítorí pé depression is real o. Bẹ́ẹ̀ làwọn míì ń pé you have to pick up the pieces of your life and take it together and start again, you shall be great in Jesus name. Bẹ́ẹ̀ náà làwọn míì ń pé Ìjọba Lande ogun àsọtẹ́lẹ̀ ni, kò yẹ kó parọ́ rẹ̀ tó bá jẹ́ pé ògbọ́n ni, nítorí pé wọ́n ti wí fún ẹ tẹ́lẹ̀ wípé ẹni tó o fẹ́ yìí ó jù ẹ́ lọ àti wípé igi eléèrà ni o, dípò pé yẹ kó o ti gbé jùlẹ̀ nígbà náà òun pariwo I love you ni. Ṣé kò tán ní ìsìn yìí, kò tán nídìí rẹ̀? Ẹlòmíín tún gba Ìjọba Lande nímọ̀ràn o, ó ní Ìjọba Lande ṣó o rí ohun tó fà á tó o fi ta gbogbo nǹkan ní rẹ, gbogbo property rẹ, òun ni wípé ìyàwó rẹ tó wà lọ́dọ̀ rẹ tí ń súnmọ́ eléyìí tí ń súnmọ́ tọ̀hún, tí pupa ń gorí ẹ̀ tí dúdú ń gorí ẹ̀, òun ló fà á o. Nítorí pé obìnrin tó ń ṣe ṣìnà tó jálágbèrè tí ò bá ti para rẹ̀ yóò pọkọ ni o. Ó ní ọpẹ́ ló yẹ kó o máa dá ní ìsìn tó ti kúrò nílé rẹ, gbogbo nǹkan rẹ ni yóò padà sípò. Ẹ wò ẹ jẹ́ kí n máa ṣẹnu mi ń dédé síbí. Ẹ rí wípé obìnrin bímọ fún ni kò pé ó má pa ni. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ wà rèé tẹ̀ ń darapọ̀ mọ́ wa lórí Tatafone Naija Yorùbá, ẹ dákun ẹ máa bá mi kílíkì lórí subscribe button, ẹ bá mi like kẹ́ ẹ bá mi share. Ẹ sì má gbàgbé láti fi ìmọ̀ràn tiyín náà ránṣẹ́ sí Ìjọba Lande kó lè bọ́ lọ́wọ́ ìṣòro tòun àjàgà àti payín keke eléyìí tóbìnrin kò sí. Thank you. God bless you.